Ó mà ṣe o, ilẹ̀ ń jẹ̀yàn, ikú mẹ́ni re lọ. Ikú arákùnrin gbajúgbajà òṣèré adẹ́rìn-pòṣónú ti Nollywood Yorùbá tí orúkọ rẹ̀ ń jẹ́ Tọ́lání Oyèbánjí tí gbogbo ayé mọ̀ ní Sisi Quadri. Ìyàlẹ́nu ló jẹ́ nígbà tí a ṣàdédé gbọ́ ikú arákùnrin náà. Ikú arákùnrin náà ó sọ gbogbo ọmọ Nàìjíríà sínú ìbànújẹ́, bẹ́ẹ̀ ni àtàwọn tó wà lókè òkun. Ó sì ń ṣe wọ́n ní kàyéfì irú ikú tó lè ṣàdédé mú arákùnrin náà lọ. Títí di bí a ṣe ń sọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ ikú arákùnrin náà ó sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní kàyéfì. Kódà àwọn míì tiẹ̀ ń sọ wípé bóyá skìtì ni wọ́n ń ṣe, wọ́n ní bóyá eré ni wọ́n ń ṣe. Wọn ò gbàgbọ́ rárá o, àfìgbà tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣẹ̀ rí ibi tí wọ́n sin arákùnrin náà sí, torí pé wọ́n ń sọ wípé eré tí arákùnrin náà kópa nínú rẹ̀, èyí tí a mọ orúkọ eré náà sí Anikulapo, èyí tó ṣí wọ́n ṣẹ̀ ṣe fíìmù ọ̀hún láìpẹ́ yìí. Arákùnrin náà ó kú nínú fíìmù Anikulapo yìí. Ṣé ni ọ̀pọ̀lọpọ̀ wá ń sọ wípé bóyá eré ni wọ́n ń ṣe ipe arákùnrin náà kú. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, kàyéfì ni ikú Sisi Quadri èyí tó jẹ́ o. Àwọn ẹbí Sisi Quadri wọ́n ti jáde, wọ́n ṣàlàyé, wọ́n jẹ́ ká mọ in tó ṣẹlẹ̀ èyí tó fi mú ẹ̀mí arákùnrin náà lọ lójijì. Àwọn ẹbí olóògbé náà wọ́n sọ wípé ṣe ni kinní ọ̀hún ó bẹ̀rẹ̀ bí ibà sí i lára. Òun làwọn gbà á ní ìmọ̀ràn wípé ó yẹ kó sinmi. Wọ́n ní kò kí ń sinmi rárá. Wọ́n ní iṣẹ́ ni láàárọ̀, iṣẹ́ ni lọ́sàn-án, iṣẹ́ ni lálẹ́. Wọ́n ní àwọn ní kó sinmi. Wọ́n ní ó sì sinmi díẹ̀. Ìgbà tó yá, ó ní òun fẹ́ padà síbi iṣẹ́ tí òun ń ṣe. Wọ́n ní kò pẹ́ kò jìnnà, òun làwọn rí bó ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe ìsúkè. Wọ́n ní ìsúkè yìí ló ń ṣe tí ìsúkè náà tó kọ̀ tí ò dúró. Wọ́n ní ṣe ni àwọn bá gbé e lọ sí ilé ìwòsàn tó wà ní Ògbómọ̀ṣọ́, ilé ìwòsàn LAUTECH èyí tó wà ní Ògbómọ̀ṣọ́. Ibẹ̀ ni wọ́n ti ṣe àwọn àyẹ̀wò tí wọ́n sì dá dúró. Ibẹ̀ ni arákùnrin náà tó ti gbé ẹ̀mí mì. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi, gẹ́gẹ́ bí a ṣe gbọ́ o. Wọ́n sọ wípé kídìnrín arákùnrin náà òun ló kọṣẹ́lẹ̀ torí wípé kò lè mí sókè bó ṣe yẹ kó mí. Wọ́n gbìyànjú agbára wọn ṣùgbọ́n ẹ̀pà ò gbóró mọ́. Ó mọ̀ ṣe o. Wọ́n ṣe bíi Sisi Quadri, kò lè dàbí Sisi Quadri láyéláyé. Ǹjẹ́ ààrẹ nìkan nínú àwọn ẹgbẹ́ òṣèré Nollywood Yorùbá èyí tó lè kó ipa tí Sisi Quadri ń kó, èyí tó tún lè dàbí Sisi Quadri nínú ẹgbẹ́ òṣèré Nollywood Yorùbá? Kò sí. Irú rẹ̀ ò pé méjì. Gẹ́gẹ́ bá a ṣe gbọ́, yàtọ̀ fún iṣẹ́ eré orí ìtàgé èyí tí arákùnrin náà ṣe, wọ́n ní arákùnrin náà jẹ́ fashion designer. Ìyẹn àwọn tó máa ń rán aṣọ. Ìlú Ọ̀ṣun òun ni wọ́n sọ wípé arákùnrin náà tó ní ilé iṣẹ́ sí, tó sì ní àwọn ọmọọṣẹ́ rẹpẹtẹ síbẹ̀. Ibẹ̀ náà ló kọ́lé sí ní ìlú Ọ̀ṣun ní Ìwó. Ibẹ̀ ni arákùnrin náà èyí tó kalẹ̀ sí. Ibẹ̀ náà ni wọ́n sin sí. Ìyẹn ní ọjọ́ Friday èyí tó kọjá lọ yìí. Lẹ́yìn ìgbà tí arákùnrin náà kú tán, ó lábẹ̀rẹ̀ sí ní gbọ́ oríṣiríṣi àwọn tí wọ́n ń sọ káàkiri wípé ṣe ni Sisi Quadri, wọ́n ní ikú tó kú, wọ́n ní kì í ṣe ikú àtọ̀dọ̀ Ọlọ́run wá. Ẹ̀yin èèyàn, eléyìí ni oríṣiríṣi nǹkan tí à ń gbọ́ láti ọ̀dọ̀ àwọn èèyàn. Kódà arákùnrin èyí tí a pe orúkọ rẹ̀ ní Ọláwálé B, èyí tó jẹ́ Chief Executive Officer of Fathia Entertainment, wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa wípé visa ìlú Amẹ́ríkà arákùnrin náà ṣẹ̀ jáde láìpẹ́ yìí ni. Kódà àwọn ti mú ọjọ́ èyí tí wọ́n ó jọ lọ síbẹ̀. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé arákùnrin náà ò sí láyé mọ́ o. Ó mọ̀ ṣe o. Ènìyàn ń ro tiẹ̀, Elédùà náà ń ro tiẹ̀. Gbogbo ohun tó pamọ́ ojú Elédùà òun ló tó. A kí àwọn ẹbí rẹ̀, wọ́n kó àtẹ̀mọ́ra. Àwọn ẹbí rẹ̀ ti jáde, wọ́n jẹ́ ká mọ nǹkan tó ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ láti ìkan lára àwọn ẹbí olóògbé náà. Wọ́n jáde, wọ́n sọ̀rọ̀, wọ́n jẹ́ ká mọ irú ikú tó pa olóògbé àti wípé
nǹkan tó ṣẹlẹ̀ gangan ẹ gbọ́rọ̀ láti ẹ̀. 19 tí wọ́n pè wá pé wọ́n ṣubú níbi tó ti hàtì lọ́wọ́. Àbúrò wa náà dẹ̀ lọ gbé wọn láti ìbẹ̀ wá láti location yìí jẹ́ ìjọba tó ń dẹ̀ because on the 20 I mean on the 18 ó send owó sí wa because 22 ni mọ́mí wa máa pé ìyẹ́ tó so ọ̀dọ́ bá send owó sí wa pé òun fẹ́ kán gbẹ́ kànga gbẹ́ nǹkan so ara nǹkan tó ṣe ní last year fún mọ́mí wa ni òní bọ́ọ̀lù tẹ̀wọ̀n lẹ́yìn òun ló gbẹ́ bọ́ọ̀lù last year so láti lè mark èyí ẹ̀ wọn ló wá ṣe ní ká ó dẹ̀ send owó yẹn sí wa bàtà tó send owó yẹn sí wa bóyá on the 18 àṣìṣe lórí adẹ̀ yẹn so náà bàtà di 21 yẹn náà pè wá bàtà dẹ̀ dì wọ́n ní kí ló ṣẹlẹ̀ nígbà ní ara àwọn ìyá àdìmọ́ lọ hospital bàtà débẹ̀ wọ́n ṣe test wọn ní malaria ní wọ́n dẹ̀ treat malaria so bàtà dẹ̀ treat malaria wọ́n kúrò lọ hospital ní on the 26 so ọ̀sán náà ní wọ́n ló sàn sí wọ́n gbé kíní kan pé malaria ẹ̀ so bàtà dẹ̀ ṣe tọ́ dẹ̀ ṣe tọ́ ti pé wọ́n ti wà òkè wọ́n discharge wọ́n ti múra láti máa lọ location but a fẹ́ kí wọ́n lọ location because wọn kì í rest rárá several times láti máa bá wọn jà lé lórí gbogbo gbà wọn kì í ní time rárá so àwa la pa fóònù wọn láti on the 19 on the 21 tó ti dé sí wò àwa la pa fóònù wọn kẹ́ni kankan má bá wọn sọ kàn tiẹ̀ fi rest kò sí nǹkan tá a fẹ́ gbà nù kú wọn níta fẹ́ kó ṣẹlẹ̀ náà ló fara ṣẹlẹ̀ wọn kì í sinmi so ìgbà tó dẹ̀ di tọ́jú discharge wọn on the 26 yẹn wọ́n wá sílé wọ́n wà lé wọ́n ti múra pọ́n tó fẹ́ máa lọ location a ní ẹ̀ lè lọ àfi kẹ́ dúró kẹ́ ṣògbà tó di on the 28 náà bẹ̀rẹ̀ sí ní ṣe sùkẹ́ ìsùkẹ́ ló wá ń ṣe wọ́n kí ló ṣẹlẹ̀ wọ́n dé sùkẹ́ ṣó àdẹ lọ sọ hospital yẹn ṣó kí ló fà á dé sùkẹ́ wọ́n dẹ̀ treat wọn pé normal náà bí sùkẹ́ yẹn lè stop ọ̀gbà tí ò stop ẹ̀yẹn ló wá river àbí ká máa lọ sí lautech lóyún yóò gbọmọṣọ ṣó àdẹ̀gbéra kúrò wọ́n fún wa ní river letter láàárọ̀ àná ní nǹkan bíi 9 láàárọ̀ àná ṣó kò sí nǹkan tó ṣe wọ́n òun ló ṣe transfer owó sákàǹtì wa pé in case a lè dé bẹ́ẹ̀ ká fẹ́ náwó kò sí nǹkan tó mú so ó dẹ̀ kó cash tó wà ní mọ́tò ẹ̀ ó kó gbẹ̀lẹ̀ wa lọ́wọ́ 300,000 níka gbà níka kó yẹn Daniel ní ìdí cash so ó dẹ̀ send 1 million naira sákàǹtì wa so kò sí nǹkan tó ṣe bàtà tún lọ lójú ọ̀nà adé afẹ́wọ̀ Ògbómọ̀ṣọ́ àwọn ọlọ́pàá tún dá dúró pé àwọn ṣáà máa gbowó ó ní kán lọ bá Sanwó-Olú kán lọ gbowó lọ́dọ̀ Sanwó-Olú so kò ń ṣe nǹkan tó ṣe pé àbí ó wọ́ rẹ̀ tàbí nǹkan ẹ ti gẹ́tì bẹ́ẹ̀ so kò ń ṣe pé báyà nǹkan tó ṣètò yẹn bàtà dẹ̀ dé LAUTECH l'Ógbómọ̀ṣọ́ ó sọ̀kalẹ̀ so fúnra rẹ̀ náà ló fẹsẹ̀ rẹ̀ kò sí nǹkan tó ṣe ó lágbára lọ́dọ̀ because èmi ò mọ ẹni tó lè rò wọn lọ́dọ̀ ọ̀tọ̀kọ́ tó jẹ́ bànújẹ́ ọkàn fún mi jù ní pé má mi wá ṣe pọ̀ tọkàntọ́ fún mi ṣé òkò yẹ kọjọ́ tẹ̀lé sókè ẹ̀ṣẹ̀ mọ̀ pé àìsàn ló ṣe wò ọlọ́jọ́ bá dé kòkòrò bẹ́bẹ̀ inú ẹ̀kọ́ lè dédé náà nítorí ká jẹ́ pé ẹ ti kí ní ẹ ti pẹ́ lára ẹ̀ ó ṣe at least ṣẹ́ràn wọn máa ń lẹ́yìn tó ń jẹ́ fún àti láwọn èèyàn kan tó máa sọ nípa nǹkan báyìí dẹ̀ ń ṣe mí o ibi ìdẹ̀ máa ń ro mí o ọ̀rẹ́ mi ni alábàáṣiṣẹ́pọ̀ mi a lot of gbogbo scripts ẹ̀ ni mo máa ń kọ́ nǹkan tó láwọn fíìmù lẹ́pà ti jọ ọkọ sílẹ̀ táàrùpá máa ṣe báyìí tó fi kọ́ra ọ̀gá wa láti London táyé ṣe láwọn ṣe láti jọ pilot nínú lórí tébù wa láìsàn oúnjẹ ta nínú àtọ́lá ló máa ti yá o ẹ jẹ́ kí n padà sí èkó ká máa discuss ìbáṣe mi. Sisi Quadri a sì bá sọ̀rọ̀ oúnjẹ ta tó lóun wà ní area ọ̀dọ̀ wọn bí báyìí òwò mọ̀ Ògbómọ̀ṣọ́ kó fẹ́ lọ sí check up normal gbogbo kí n táwọn bá ti yá ọ̀gá ìmọ̀ àtọ́lá máa rí àwọn bá ti máa ṣe àwọn nǹkan tí a fẹ́ ṣe bẹ́ẹ̀ tí nìkan bíi 2 ọ̀sán àná tá à ń ṣe lọ́wọ́ iṣẹ́ tá iṣẹ́ náà là ń ṣe lọ́wọ́ nípa òun wọlé ọ̀tún lọ́sìn wọn lábàá ló ti jẹ́ sílẹ̀ òtọ́ ní Sisi Quadri mo try láti yẹ fóònù mi wò nígbà máa rí báyìí from library source nígbà àwọn bloggers wa wọ́n ti gbé àìsàn ló ṣe é wù tọ́lọ́jọ́ bá dé kò sí nǹkan fẹ́ ṣe. ṣé gbogbo ayé ọ̀tá àwọn ọlọ́run ló bẹ tó wà sọ ayé lẹ́nu kọ́ ló ń fa lórí ọ̀fẹ́ ó jẹ́ kájà tàkàdé òkú bàbá gbogbo ayé kọ́ lálẹ́ ọ̀nà. gbogbo tó ń kálukú bá ń wí ó máa wí sí sáàrin tara rẹ̀ ni o. ẹ bẹ́ẹ̀ dàrú kọ́ọ̀dì ẹ ń gbọ́ tàlù rẹ̀. kádàrà kọ́ọ̀dì kò ṣe rọ̀ mọ́ ni gbogbo tó ń kálukú bá ń wí gbogbo tó ń kálukú bá ń yà láwọn akókò. ẹ̀dá ò lè sáré kọjá kádàrà ẹ̀dá ò lè sáré kọjá kádàrà bó dúró náà bẹ tọ́jú ẹ̀ bí wọ́n gbé lọ sílùú òyìnbó tó bá máa kú yóò kù jáwọ́ bí a ṣe wọ̀n náwó lé lórí nígbà tá kúkẹ́ tó ṣe kó lọ wọ́n á ṣe akọni tòótọ́ ṣùgbọ́n náà ò ní jẹ́ kan ṣe fẹ́ nìkọ̀ọ̀kan yín ìlú wo lápapọ̀ àti ìdílé Quadri ọlọ́mọ yẹ̀kẹ́ mọ̀ bànújẹ́ mọ́ ìdílé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run ò ní jẹ́ ká mọ̀ bànújẹ́ mọ́ ọlọ́run bisimilahi rahmani rahim alamnasira alaka sọdẹ́wàkà wàhálà náà haka òsèrèkà nàìjíríà kọ́lá daraka ọ̀rọ̀ fana laka sọdẹ́wàkà wàhálà máa ní ìzúbi ìzúra ìdọ̀ máa ní ìzúbi ìzúra láì dábàrà kìtàbàrìkà wàhálà àrùn kìtàbàrìkà sọ́nù àlànà bẹ̀rẹ̀ kan.